Hey, tẹkùtẹkùn là ń kanlẹ̀kùn ẹ̀rín, ẹ̀dá kan ò lè gúngi ìrọ̀rùn débi ìrọ̀rùn, ó dèèwọ̀. Hey, ẹ̀yin ará alé tẹ́ wà létí ìgbọ́, ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ni pé arákùnrin tá ń sọ̀rọ̀ rẹ̀ lórí ètò Igbekun Aye yìí, wọ́n jẹ́ kí n mọ̀ pé arákùnrin yìí ti dágbére fáyé bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Mo kọ́ ha, kí ló pa á? Wọ́n ní ikú ni. Ẹgbọ́n náà irúfẹ́ ikú ló pa arákùnrin yìí. Hey, Igbekun Aye ni mo pèlè yìí. Màá gbìyànjú, màá fi orí ètò yìí tì lọ́jọ́ tèní. Èyí tí ń kàn sọ fẹ́yìn ará alé ni pé mi gbà kókò díẹ̀ lọ́wọ́ yín lọ́jọ́ tèní. Torí gbogbo bíṣú ṣe kú, bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀, mi yànnàná gbogbo rẹ̀ lórí ètò yìí lọ́jọ́ tèní. Títí fi kan ohun tó pa arákùnrin yìí. Hey, nǹkan bẹ́ẹ̀ dúníyà tá a wà yìí. Kí ló pa arákùnrin yìí? Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ bá mi bọ̀ lórí ètò. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi àṣeyọ̀wù, ọba mi alára tí ń dára fún gbogbo alára tí ń dára lókè yẹ̀pẹ̀. Akọ́dá ayé ìbà, aṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi ajíbọ́lá arúgba aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amọ́lòlò alàrorò, ẹ̀lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yìn lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ̀. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mojúbà lọ́jọ́ tèní o, ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Orúkọ mi ò tí yí padà, Muhammadu Akówódébọ̀ Akórèdé, tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé, wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, àjànímọ̀gó ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pọ̀ ruru, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, àjàníta níjà lẹ́yìn kùlé òun, ṣèbá pọ́nbépo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Igbekun Aye apá kẹta ni mo pe léyìí. Mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Mo kí ìyá mi ìyá alálùbáríkà, ìyá Saida, ìyá Àtọ́kẹ́ láti ìlú Paraku lọ́hùn-ún, ọmọ Sẹ́lóba ọmọ aróòrà àgbá ẹ̀tò. Ẹ kú àdúró ti wà lórí ìkànnì tá a wà yìí. Mo sì kí ìyá mi Ajá Manzurata láti ìlú Gabon lọ́hùn-ún. Àní bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ Sabonese nísàlẹ̀ yìí, kẹ́ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV yìí. Gbogbo ẹ̀yin tẹ́ sì ti ń gbọ́ wa tẹ́ ń wò wá náà tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa, ẹ bá wa wo ibi pupa tí wọ́n kọ Sabonese nísàlẹ̀ yìí. Tó bá tún kò ní pupa, ẹ̀ tí darapọ̀ mọ́ wa nù, ẹ bá wa tẹ̀ kó de funfun. Ìgbà yìí ni ilẹ̀ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Bẹ́ẹ̀ bá ń gbádùn rẹ̀, ẹ máa bá wa tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí, kẹ́ ẹ tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Orí ìkànnì yìí ò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan, àwọn ìpolówó ọjà, gbogbo rẹ̀ lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí, àbẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ bá wa tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Kí ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú apá kejì tá a ṣe wá lọ, a ní wọ́n ka òfin 3 fún arákùnrin yìí. Wọ́n ní kò gbọ́dọ̀ bá obìnrin ní àjọṣepọ̀ fún ọjọ́ 7. Bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ dámira fún ọjọ́ 7. Àti pé kò gbọ́dọ̀ sọ ohun tójú rẹ̀ rí ní yàrá agbára yìí fún ẹnì kankan. Wọ́n ní ó léwu fún un púpọ̀ tí ò bá mójútó àwọn nǹkan 3 yìí láàrin ọjọ́ 7. Kí ló wá ṣẹlẹ̀ sí arákùnrin yìí nígbà tó délé? Ibi tá a dẹnu dúró sí wá lọ rèé. Ibẹ̀ gangan láti bẹ̀rẹ̀ lọ́jọ́ tèní.
àmọ́ mo tún rán yín létí wọ́n ní arákùnrin yìí ó ti dágbére fáyé báyìí ní bá a ṣe ń sọ̀rọ̀. Kí ló pa á gan lára? Ẹ gbọ́ wìrìwìrì lọ́jọ́ tèní. Mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Mo kí àáfàá mi Tajudeen Bánú sọ ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín níbẹ̀. Ẹ kú àdúrótì lórí ìkànnì tá a wà yìí. Mo sì kí ìyá mi Tèmítọ́pẹ́ láti ìlú Màlábò lọ́hùn-ún. Ẹ kú àdúrótì wa lórí ìkànnì yìí. Arákùnrin yìí ní gẹ́lẹ́ bóun ṣe délé báyìí òun bẹ̀rẹ̀ sí ní ro àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kà fóun yìí. Òun sọ sọ́kàn yìí pé ọgbọ́n ni mo fẹ́ wá dá sí báyìí. Àfẹ́sọ́nà mi rèé, ó pẹ́ jù ọjọ́ mẹ́ta yóò wá kí mi nílé. Ọgbọ́n ni mo fẹ́ wá dá sí báyìí. Arákùnrin yìí ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòun bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun lòun bá pe àfẹ́sọ́nà tòun. Òun sọ fún yín pé my dear, my honey, my darling, my sinking, ó ti yé yín gbogbo èyí tẹ́ ẹ bá fi ń kàlífè wọn. Òun sọ fún yín pé òun mọ̀ fẹ́ travel àbí kí n kúkú sọ sédè tiwantiwa nílẹ̀ yìí torí ilẹ̀ yìí gangan ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Òun sọ fún àfẹ́sọ́nà tòun pé òun mọ̀ fẹ́ voyager, ṣé bẹ́ẹ̀ lẹ mọ̀ ń pè é. Àfẹ́sọ́nà tòun sọ fún òun pé darling, ibo lẹ ń voyager lọ. Òun sọ fún yín pé mo fẹ́ sáré délùú Kútọ̀nù ni, mo fẹ́ lọ yọjú àwọn nǹkan kan. Àfẹ́sọ́nà tòun sọ fún òun pé ṣé délé nìí. Òun sọ fún yín pé rárá o, mi ò lè délé nìí. Ó dáná ọjọ́ mélòó lẹ fẹ́ dé. Àfẹ́sọ́nà tòun sọ bẹ́ẹ̀ fún òun. Òun sọ fún yín pé mi lò tọ́sẹ̀ kan lọ́hùn-ún kó tó di pé mi dé. Kí ni àfẹ́sọ́nà tòun gbọ́ eléyìí fún? Ló bá pariwo ó fẹ́ pa mí nì. Tó sì mọ̀ yí pé ó pẹ́ ju ọjọ́ mẹ́ta ni mo mọ wá kí ẹ nílé. Wo èmi ò faramọ́ o, àbí kí n kúkú wá kájọ lọ lẹ́ẹ̀kan náà. Lòun bá sọ fún àfẹ́sọ́nà tòun pé darling, ọ̀lìn, ọ̀sẹ̀ kan ò sí níbì kan ká tó dijú ká tó lajú, ọ̀sẹ̀ kan rèé lẹ́yìn rẹ̀. Òun sọ bẹ́ẹ̀ fún àfẹ́sọ́nà tòun. Àfẹ́sọ́nà tòun ó sàkùn sí òun létí títí lòun bá pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ gbọ́ ná, ṣé arákùnrin yìí ṣó wá ìlú Kútọ̀nù lóòótọ́ àbó dúró sílùú Parakúnbẹ̀ tí ọjọ́ 7 fi pé? Ǹjọ́ tiẹ̀ mójútó àwọn òfin mẹ́ta tí wọ́n kà fún yìí? Ìgbèkùn ayé leléyìí. Mò ń bọ̀ mí tí dé. Mo kí ìyá mi, ìyá lálùbáríkà, ìyá Tẹ́níọlá, ìyá Tẹ́ní ayọ̀, ìyá Tẹ́ní ìdùnnú, ọmọ Òṣùbà, ọmọ adárò bí ọ̀lẹ, ọmọ oko ọ̀lẹ òpọ̀, ọ̀lẹ foko olóko tànyá ẹ̀jẹ̀. Ẹ bá ń kí gbogbo àwọn ọmọ Ọ̀ṣunba tí wọ́n wà létí gbọ́ lọ́jọ́ tèní. Arákùnrin yìí ní kété tóun bá àfẹ́sọ́nà tóun sọ̀rọ̀ bùṣe lòun bá bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn nǹkan tóun nílò nínú ilé bí oúnjẹ bí àwọn nǹkan míì náà tóun nílò nínú ilé. Òun ṣa gbogbo rẹ̀ sí nítòsí. Lòun bá tilẹ̀kùn pamọ́ rí. Òun ti ra tòun pamọ́ sínú ilé ń bẹ̀. Ọjọ́ kìíní lọ, ọjọ́ kejì ń lọ, ọjọ́ kẹta lọ. Bó ṣe di ọjọ́ kẹrin lòun bá ní kóun tiẹ̀ jáde kóun lọ wá nǹkan kan rà. Ẹ̀yin aráalé, arákùnrin yìí ní bóun ṣe jáde sádùúgbò báyìí òun ò mọ ohun tí àfẹ́sọ́nà tòun wá ṣe ní àdúgbò tòun o. Pẹ̀kí báyìí làwọn pàdé ara tàwọn. Àfẹ́sọ́nà tòun pariwo mọ́ òun. Ó ní onírọ́ ni ẹ́. Ṣé ìlú Kútọ̀nù tó lọ náà rèé? Ọ̀sẹ̀ kan ló mọ̀ sọ pé òun fẹ́ ṣe. Ìjẹta àbíjẹ̀rin kọ́ rèé tó pè mí. Onírọ́ ni ẹ́. Ìkàsí ni ẹ́ pẹ̀lú. Òun sọ fún àfẹ́sọ́nà tòun pé kó farabalẹ̀ kó jẹ́ káwọn wọlé kóun lọ ṣàlàyé fún un. Ìgbà tí àwọn fi wọnú ilé, kí ló ṣẹlẹ̀ láàrin òun àti àfẹ́sọ́nà rẹ̀? Ìgbèkùn ayé leléyìí. Mo ní oore ń bẹ nínú ibì, bẹ́ẹ̀ ni ibi ń bẹ nínú oore. Ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Arákùnrin yìí ní bóun ṣe mú àfẹ́sọ́nà tòun wọnú ilé lòun bá pè é. Òun kì í, ó ti yé yín. Òun sọ fún yín pé má bínú, àárọ̀ yìí náà ni mo dé. Kódà ohun tí mo wá lọ Kútọ̀nù nǹkan òun ò bọ́ sí i mọ́ ni. Mo dé ní ìsìn kò tí ì ṣe bíi wákàtí 3 lọ. Àfẹ́sọ́nà tòun bá sọ fún òun pé ìgbà tí òun tó wá lọ kò bọ́ sí i, ó lè pè mí. Ó tún dé, ó tún lè pè mí pé òun ti dé. Tẹ́mi ò bá wá àdúgbò ní ìsìn kọ́. Òun sá sọ fún yín pé kó má bínú. Ó ní ó dáa náà, mo ti gbọ́, mi ò bínú mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ àfẹ́sọ́nà tòun ló bá gbé báàgì rẹ̀ kalẹ̀
ló bá wọnú ilé ló bá pààrọ̀ aṣọ. Òun sọ fún àfẹ́sọ́nà tòun pé kí ló dé, mo ṣe bóun lọ bì kan tẹ́lẹ̀ ni. Àfẹ́sọ́nà tòun ní ìgbà yẹn wá ń kọ́ ò, tá a bá ń wówó lọ tá a bá pàdé yìí lọ́nà. Àwọn Yorùbá ní ṣe ni ká mú jójó. Ibi tí mò ń lọ tẹ́lẹ̀ gan ò tiẹ̀ ṣe kókó, bó bá tiẹ̀ wá ṣe kókó gan tí mo ti wá ríwọ olólùfẹ́ mi, ṣé mímọ́ wá lọ ni. Àgbẹ̀dọ̀, ìwọ tí mo ti rí tó ti tó bí ọjọ́ 4, gbogbo eré tá a ṣe láti bí ọjọ́ 4, ó yá jẹ́ ká wọnú ilé ká lọ ṣeré, ká lọ gbá gbogbo pẹnántì, ká lọ ṣe gbogbo ìgé lórí pápá. Arákùnrin yìí ní ìṣe lórí tòun dún gbàùn. Òun sọ sọ́kàn yìí pé ṣé alákòóbá lọmọ yìí ni, ṣọmọ yìí fẹ́ wá kóbá mi ni. Ó ní ká tó ṣẹ́jú pẹ́rẹ́, àfẹ́sọ́nà tòun ti bẹ̀rẹ̀ sí ní fa òun, ìsà ń dì mọ́ òun. Ó ní dandan òun gbọ́dọ̀ gba ẹ̀tọ́ tòun. Gbogbo irọ́ lòun pa fún àfẹ́sọ́nà tòun, kódà òun parọ́ fún yín pé òun wà nínú àwẹ̀. Ó ní kò sí èyí tó kan òun fẹ́ gba ẹ̀tọ́ tòun ni. Ẹ̀yin obìnrin, ẹgbọ́n náà ṣé kinní yìí wá dàbí oúnjẹ ni, ṣé wá dàbí àmàlà tí ẹ lè fi para rárá. Arákùnrin yìí ní lòun bá jápa. Òun gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun, lòun bá jápa síta. Òun sá jáde kúrò nínú ilé, òun fi òun nìkan sínú ilé ń bẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ǹjẹ́ arákùnrin yìí ó la kinní ìjà àbí kò là á já? Ìgbèkùn ayé leléyìí, òre ń bẹ nínú obì, bẹ́ẹ̀ ni bí ń bẹ nínú òrè. Mò ń bọ̀ mi tí dé. Arákùnrin yìí ní aago 9 alẹ́ ti ń lọ lò kóun tó yọ wálé. Nígbà tóun fi délé báyìí, òun rí i pé àfẹ́sọ́nà tóun ti lọ. Lòun bá ṣílẹ̀kùn, lòun wọnú ilé. Bóun ṣe wọnú ilé báyìí, òun tilẹ̀kùn pa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tóun gan lára, òun lù ú pa. Inú ilé ń bẹ̀ lòun wà. Ọjọ́ 5, ọjọ́ 6, alẹ́ ọjọ́ 6 báyìí, inú tóun ti ń dùn pé òun mọ̀ ti fẹ́ la kinní ìjà báyìí. Gbogbo ohun tó lè mú kí ara tóun gbé pátá lòun jìnnà sí. Ẹ̀rọ amóhùnmáwòrán TV òun pa òun ò tán mọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ti lù ú pa. Èmi ní Facebook ní WhatsApp ní TikTok ní gbogbo ẹ̀ pátá òun ò tiẹ̀ wo bẹ̀ rárá. Òun sá ń ṣàdúrà yìí pé kílẹ̀ ọjọ́ 7 kó mọ́ kóun mọ̀ gbégbá ọpẹ́. Ẹ̀yin ará létí wà létí gbọ́. Arákùnrin yìí ní nígbà tílẹ̀ máa fi mọ́ láàárọ̀ ọjọ́ 7 yìí, òun mọ̀ rí èèmọ̀ o. Mo ní òre ń bẹ nínú ibi ń bẹ nínú òre. Ẹgbọ́n náà èèmọ̀ o ní arákùnrin yìí rí láàárọ̀ ọjọ́ 7. Mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún kí n mú mi díẹ̀ náà. Mo kí bàbá mi Akọ́láwọlé láti ìlú Gabon lọ́hùn-ún. Ẹ bá ń kí bàbá mi Akímù Ìṣọ̀lá níbẹ̀ kí wọ́n kú àdúró ti wà lórí ìkànnì tá a wà yìí. Ẹ̀yin ará lé, arákùnrin yìí ní bílẹ̀ ọjọ́ 7 ṣe mọ́ tóun jí lórí ibùsùn báyìí, ìṣe ni gbogbo abẹ́ tóun tutù. Òun wá rò sọ́kàn pé kí ló ṣẹlẹ̀, ṣé mo wá tọ̀ sílé ni? Lòun bá fi ọwọ́ kan kinní yìí, òun rí i pé kinní yìí ń yọ̀ lọ́wọ́, kò jọ ìtọ̀. Ó ti yé ẹ̀yin ọkùnrin tẹ́ wà létí gbọ́, ó ti ẹ̀yẹ kó ti yé ẹ̀yin obìnrin gan tẹ́ wà létí gbọ́. Òun wá sọ sọ́kàn yìí pé ìtọ̀ yìí yọ̀ báyìí, mo bá tẹ̀ jẹ́ àtọ̀ sí gan kì í yọ̀ báyìí. Lòun wá wo inú ṣòkòtò tòun. Ẹ̀yin ará lé, arákùnrin yìí ní òun mọ̀ ti dámira o. Kábíyèsí Ọlọ́run. Lòun káwọ́ mọ́rí pé mo gbé èmi àti talájọ ní nǹkan pọ̀. Lòun bá rorí lọ títí. Òun wá rí i pé òun láàlá kan nígbà tóun sùn. Òun àti arábìnrin kan tóun tiẹ̀ dámọ̀, àwọn jọ ní nǹkan pọ̀ lójú oorun. Kódà àwọn ṣeré ìgan lójú oorun. Gbogbo kinní tóun ṣe lójú oorun yìí, àṣé gbogbo rẹ̀ já sójú ayé. Abẹ́ tóun tutù dáadáa. Ṣé ẹ gbàgbé nínú ètò kan tá a ṣe wá lọ tí mo pè ní ọkọ ọ̀run? Ara rẹ̀ náà rèé o. Ṣé aya ọ̀run ni ká sọ pé ń dààmú arákùnrin yìí ni? Ẹ̀yin náà ẹ mọ̀ gbé yẹ̀wò pẹ̀lú ètò tá a ti ṣe sẹ́yìn wá lọ. Arákùnrin yìí ní òun dìde kàbàkàbà lórí ibùsùn. Òun sáré wọ balùwẹ̀, òun bomi sára. Òun wá sáré gbé ẹ̀wù wọ̀, ó dọ̀dọ̀ bàbá Awóyinfá. Ẹgbọ́n náà nígbà tí arákùnrin yìí dé ọ̀dọ̀ bàbá Awóyinfá, kí ló ṣẹlẹ̀? Orí ń bẹ nínú obì,
bẹ́ẹ̀ ni bí ń bẹ nínú rẹ̀. Ìgbèkùn ayé ni mo pelé yìí, ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. Arákùnrin yìí ní bóun ṣe jí dé ọ̀dọ̀ bàbá Awóyinfá. Bàbá Awóyinfá ní mọdé yìí kíní yìí mọ̀ gbóná lára rẹ̀ gan ni o. Ó tiẹ̀ jẹ́ kílẹ̀ ọjọ́ keje náà mọ dáadáa náà kó tó jí wá. Lòun sọ fún bàbá yìí pé bàbá wàhálà mọ̀ ti ṣẹlẹ̀, iná ń jó lọ́fun amọ̀kòkò báyìí. Bàbá ní kí ló ṣẹlẹ̀? Òun kó gbogbo àlàyé òun ṣe fún bàbá yìí. Bàbá Awóyinfá kọ Ṣàngbá fọ́. Ẹ̀fún ni àbẹ́ẹ̀dì, bó ló ti ṣe gbà? Òun sọ pé bàbá kò yé mi, ẹ gbà mí ẹ rà mí kalẹ̀. Bàbá Awóyinfá sọ fún òyìn pé èmi kọ́ ní gbà ẹ̀, èmi kọ́ ní rà ẹ́ kalẹ̀. Á lọ ṣàlàyé fáwọn ìyá ni, ohun táwọn ìyá bá ti sọ òun náà ló fara mọ́. Ó yá tẹ̀lé mi ká lọ yàrá agbára kó lọ ṣàlàyé fáwọn ìyá. Ẹ gbọ́ ná nígbà tí wọ́n dé yàrá agbára, kí làwọn ìyá sọ? Àní mi ò sọ dànù, ẹ mọ́ gbọ́n mi dànù lásán. Ẹ rí ẹ̀kọ́ kan sí ìkejì níbẹ̀, torí oore ń bẹ nínú òbí, ibi ń bẹ nínú rẹ̀. Kí làwọn ìyá sọ fún arákùnrin yìí? Mò ń bọ̀ mi tí dé. Arákùnrin yìí ní báwọn ṣe wọ ìyàrá agbára yìí, àwọn bá ìyá mẹ́tẹ̀ẹ̀ta lórí odó lóòótọ́. Bàbá Awóyinfá sì kí wọ́n, ó sà wọ́n. Ó wá ní mọdé yìí, ó yá fẹnu ara rẹ kó fi ṣàlàyé ohun tó gbé ẹ wá fáwọn ìyá. Lòun bá kúnlẹ̀ pẹ̀pẹ̀pẹ̀, òun kó gbogbo àlàyé òun ṣe látòkè délẹ̀ fáwọn ìyá. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n kàn kẹ̀yìndà sí òun ni. Bí wọ́n ṣe kẹ̀yìndà, wọ́n ní èèwọ̀, ẹ̀fún ni àbẹ́ẹ̀dì, ìwọ ọmọdé yìí tá a sì kí ẹ nílọ̀ dáadáa, bó ló ti ṣe? Òun rawọ́ ẹ̀bẹ̀ ń pé ẹ̀yin ìyá kò mọ̀ yé mi. Àwọn ìyá fún òun lésìn pé wo ogun àwítálẹ̀ kì í parọ́ o, ohun tójú ẹ̀ bá rí kò fara mọ́ ni o. Lòun bá bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀, òun bẹ̀bẹ̀ bóun ṣe ń bẹ àwọn ìyá, bẹ́ẹ̀ lòun bẹ bàbá Awóyinfá, ṣùgbọ́n àwọn ìyá kẹ̀yìn sí òun. Bàbá Awóyinfá náà tún bá òun bẹ àwọn ìyá wípé kí wọ́n ṣàánú tòun, kí wọ́n ṣíjú àánú wò òun. Àwọn ìyá ní ó dáa, a ti gbọ́, ṣùgbọ́n orí ò ní balẹ̀ kó má yí nǹkan. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́, òwe táwọn ìyá pa yìí ó yẹ kẹ́ ẹ ti mọ fòye gbé. Kí ni ìtumọ̀ òwe tí àwọn ìyá pa yìí? Orí ò ní balẹ̀ kó má yí nǹkan. Ẹ gbọ́ ná, kí ló rí? Kí ló fẹ́ yí nílẹ̀ẹ́lẹ̀ nígbà tó bá balẹ̀? Ẹ gbọ́n wìrìwìrìn lọ́jọ́ tèní. Kí ni àwọn ìyá sọ? Mò ń bọ̀ mi tí dé. Ó ní àwọn ìyá sọ fún òun pé wò ó mọdé yìí, ṣó mọ̀ yín pé èní lọ́jọ́ keje, ó gbọ́dọ̀ sá gbogbo ipá rẹ̀, ó gbọ́dọ̀ sá gbogbo agbára rẹ̀ kó fi wá aláboyún kan wálé ní kílẹ̀ tó ṣú. Bí bẹ́ẹ̀ kọ́, òkú lẹ́lẹ́jà ń tà. Lòun káwọ́ mọ́rí pé ẹ̀yin ìyá ẹ mọ̀ ṣàánú mi, aláboyún kẹ̀, ibo ni mo ti fẹ́ rí? Lẹ́sẹ̀kẹsẹ̀ nìkan dáhùn nínú àwọn ìyá yìí, ó ní wò ó mọdé yìí, ó ti ń dánú bí mi o, tí mo bá bínú tán mo lè bínú sọ ẹ́ dájá, kóra rẹ jáde níbí ìjọ. Arákùnrin yìí ní òun sáré kàbàkàbà dìde lórí ìkúnlẹ̀. Bàbá Awóyinfá sì ní ó yá nìṣó níta. Lòun bá jáde síta. Nígbà táwọn dé ta, kí ló ṣẹlẹ̀? Ǹjẹ́ arákùnrin yìí ó rí aláboyún yìí àbí kò rí? Ẹ gbọ́n wìrìwìrìn lọ́jọ́ tèní. Wọ́n ní bá a bá fa gbòrò, gbòrò ó fa gbó. Ẹ wo bí tí arákùnrin yìí ti bẹ̀rẹ̀, ẹ wo bí tí ń já sí fún un báyìí. Mò ń bọ̀ mi tí dé. Mo kí ìyá mi yèyé Ìyálájé Tóyìn láti ìlú Gabon lọ́hùn-ún. Ṣé mo gbà á? Mo kí yín púpọ̀, ẹ kú àdúró ti ohun ìfẹ́ SOMIDA. Arákùnrin yìí ní bí àwọn ṣe jáde, lòun bá pe bàbá Awóyinfá yín pé bàbá ẹ wò kí n má tàn yín, mi ò lè ráláboyún kan lénìí o. Bàbá Awóyinfá ní wò ó mọdé yìí, má wọ́rì, mo lẹ́nìkan tá sọ fún tí ó bá ẹ wà, tí ó sì gbé wá níbí yìí lénìí kílẹ̀ tó ṣú. Kábíyèsí Ọlọ́run, aláboyún ò ló fẹ́ kàgbákò burúkú yìí. Àfi k'Ọlọ́run mọ ṣàánú wa, ṣùgbọ́n káwa náà ká ṣàánú ara wa. Àwọn àkókò tán bá ní kẹ̀yìn aláboyún má rìn,
ẹ dákun ẹ má máa rìn láwọn àkókò yìí kẹ́ ẹ má kàgbákò ẹ ní kàgbákò orí burúkú ẹ bá ń ṣàmì àdúrà. Arákùnrin yìí ní inú tòun dùn, òun sọ pé bàbá lóòótọ́, bàbá ní bẹ́ẹ̀ ni iṣẹ́ tiwọn ni, tá a bá sọ fún un nísìnyí yóò gbé wá kílẹ̀ tó ṣú. Àwọn ẹ̀dá kan náà wà tó ṣe pé iṣẹ́ burúkú ni wọ́n yàn láàyò. Ẹ sì rántí àtúbọ̀tán. Ṣùgbọ́n bàbá sọ fún òun pé ó máa ná ẹ lówó. Òun sọ fún bàbá yìí pé bàbá èló ló máa ná mi. Bàbá sọ fún òun pé kí n mọ́ parọ́ fún ẹ, ó kéré tán yóò ná ẹ ní 400, ìyẹn 400,000 francs. Kábíyèsí Ọlọ́run. Òun kígbe bàbá kí ló dé, ṣógun láyé ni. Bàbá sọ fún òun pé mọdé yìí wá náà kí ló ṣe ẹ́, èèyàn lásán kọ́ la pé aláboyún la mọ̀ pé kódà gan ẹni tí ó fẹ́ bá ẹ wá kinní yìí ó ṣeéṣe kó tún gbà jù bẹ́ẹ̀ lọ fún ẹ. Èmi kàn bú kéré ni, ó ṣeéṣe kó tún gbà jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ rẹ̀. Kó lè dá ẹ lójú, jẹ́ kí n pè é lójú rẹ̀ kíwọ náà kó fetí ara rẹ̀ gbọ́. Ni bàbá bá yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lápò láti pe ẹni tó fẹ́ bá wọn wá aláboyún yìí. Nígbà tí wọ́n pe ẹni yìí, ẹ wá bi mí lérè ń pè èló lẹni yìí sọ pé òun ó gbà kóun tó lè bá wọn gbé aláboyún yìí wá. Àníṣógun láyé ni àbí ayé lógun. Àwọn ẹlòmíì sì ń pa ẹlòmíì lẹ́kúnjayé. Ẹ sì rántí àtúbọ̀tán. Èló ni arákùnrin yìí lòun ó gbà lọ́wọ́ wọn kóun tó lè bá wọn gbé aláboyún yìí wá. Mò ń bọ̀ mí tí dé, ẹ jẹ́ n lókè lọ́hùn-ún. Àní bàbá pe arákùnrin yìí, wọ́n jọ dúnadúrà. Arákùnrin tibí náà sì ń gbọ́ ohun tí wọ́n jọ ń sọ, torí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n gbé e sórí afẹ́fẹ́ ni. Ṣé mẹ́lì bùkọ́lẹ̀ yìí máa ń pè é? Arákùnrin yìí sì ń sọ fún wọn pé kóun tó lè gbé aláboyún yìí wá fún wọn, òun ó gba 500,000 francs, ìyẹn 500,000 kóun tó lè gbé aláboyún yìí wá. Kò wá tán síbẹ̀ o, òun kọ́kọ́ gba owó ìṣíwájú náà, ṣé avance lẹ máa ń pè é. Wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ gbé 300,000 francs, èèyàn 300 wá fóun náà kó tó lu aago 12. Ìgbà yẹn òun ó fi rí àrídájú pé lóòótọ́ ni wọ́n ń wá aláboyún. Ó wá pẹ́ jù aago 6 ìrọ̀lẹ́ òun ti gbé aláboyún ìwà ka wọn mọ́lé. Kábíyèsí Ọlọ́run, ibo là ń lọ gan nílé ayé yìí. Arákùnrin yìí ní ọ̀rọ̀ yìí tojú sóhun, òun dorí kodò. Ibo lòun ti fẹ́ rí 500,000. Bàbá ní mọdé yìí àyà bẹ́ sílẹ̀, ó bẹ́ sáré ni o. Ìṣe ni kò sáré lọ. Bó o bá tiẹ̀ tètè rí gbogbo 500,000, ìwọ náà sáàgbọ́n tó sọ nísìn, kó tó lu aago 12, gbìyànjú kó rí 300 ká tètè kó fún un ná, kó tó di pé yóò gbé wá kó tó wá gba owó rẹ̀ tó kù. Lòun bá sáré jànàjànà, ó dàárín ìgboro. Ẹ wo ibi tí arákùnrin yìí ti bẹ̀rẹ̀, ẹ wo nú ìpọ́njú tí ń wà báyìí. Náà ni mo fi ń béèrè ìpè, ṣé oore ni wọ́n sì ń ṣe fún arákùnrin yìí àbí ibi? Ṣé arákùnrin yìí ṣó rí 500,000 yìí kílẹ̀ tó ṣú àbí kò rí? Nǹkan bẹ́ńdúníyàn. Ẹ má bínú pé mo fẹ́ gbà àkókò yín lọ́jọ́ tèní. Mo ní èní gangan láparí rẹ̀, torí pé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ náà ni pé arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti dágbére fáyé báyìí. Ẹ gbọ́n náà kí ló pa gan? Gbogbo rẹ̀ ní yànnàná fún yín lórí ètò lọ́jọ́ tèní. Ẹ̀yin bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kájọ gbọ́ délẹ̀ lọ́jọ́ tèní. Mo kí mọ́mì Olúwakẹ́mi láti lè bí ìlọ́hùn-ún. Ṣé mo gbà á? Ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín níbẹ̀. Ẹ kú fẹ́ tí ẹ fi ń bá wa gbọ́. Arákùnrin yìí ní gbàrà tóun kúrò lọ́dọ̀ bàbá Awóyinfá báyìí lòun bẹ̀rẹ̀ sí ní rorun pé kí lòun wá kóra tòun sínú ẹ̀ báyìí. Lòun bá rántí bàbá Ifádùnsìn láti ló fàyìn wípé kóun tiẹ̀ fi ọ̀rọ̀ yìí kóun fi tó létí, kóun fi ohun tó kóun sínú rẹ̀, torí 3,000 tóun dá padà lọ́jọ́ kìíní àná òun ló kóun sínú gbogbo wàhálà yìí. Lòun bá yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀, òun bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà bàbá Ifádùnsìn nílùú fàyìn. Ṣùgbọ́n gbogbo bóun ṣe ń pe bàbá Ifádùnsìn, nọ́mbà rẹ̀ ò lọ rárá. Kí ni ń ṣẹlẹ̀ báyìí? Aago sì ti ń lọ. Lòun bẹ̀rẹ̀ sí ní sáré jànàjànà láti wá owó yìí kiri. Arákùnrin yìí ní ọ̀dọ̀ àfẹ́sọ́nà tòun lòun kọ́kọ́ sáré lọ.
òun débẹ̀ òun tó lọ wá irọ́ bàǹtàbàǹtà kan lòun bá gbé kalẹ̀ fún àfẹ́sọ́nà tòun. Òun kúkú mọ̀ pé ó nífẹ̀ẹ́ tòun. Gbogbo ẹ̀yin mọ́ndíyá òrékè lẹ́wà òrékè nídìí òrékè nígbà àyà òrékè lẹ́sẹ̀ tẹ́ ń ṣe mọ́ndíyá kiri tẹ́ ń jùdí kiri. Mo ní kẹ́ ẹ ṣọ́ra fún àwọn ọkùnrin. Púpọ̀ àwọn ọkùnrin ní parọ́ gbowó lọ́wọ́ yín. Ẹ máa rántí pé bàbá ń sunkún àmọ́ ń ríran ni o. Àmọ́ ẹ mọ́ ṣì mí gbọ́ o. Mi ò sọ kẹ́ ẹ má ràn olólùfẹ́ yín lọ́wọ́ o. Àmọ́ bàbá ń sunkún àmọ́ ń ríran ni. Arákùnrin yìí ní irọ́ bàǹtàbàǹtà tó ń gbé kalẹ̀ fún àfẹ́sọ́nà tòun yìí. Àfẹ́sọ́nà tòun ló bá wọnú ilé lọ. Ó kó 150,000 francs jáde. Èèyàn 100 kan àbọ̀. Ó kó fóun ìpè kóun lọ fi yanjú wàhálà tó dé bá òun. Inú tòun dùn. Òun gba owó yìí. Òun sáré jànàjànà kúrò níwájú rẹ̀. Òun bá tún kọrí síbòmíì. Òun ní ìyá aláàánú kan tí sábà ń tètè máa ń ṣàánú tòun. Òun tún lọ gbérọ́ kan kalẹ̀ fún un níbẹ̀. Ìyá aláàánú yìí ló bá tún kó 100,000 francs fóun. Èèyàn 100 àpò. Owó ti ń dìde 150,000 francs nínú 105 àpò. Kábíyèsí Ọlọ́run. Arákùnrin yìí ní kò wá síbì kan tóun tó lè lọ mọ́. Lòun bá rò síwájú. Òun rò sẹ́yìn. Lòun lọ gbé ọ̀kan nínú àwọn irinṣẹ́ tòun. Òun lọ fi yáwó lọ́dọ̀ bàbá kan. Bàbá yìí nígbà tóun gbé irinṣẹ́ tòun débẹ̀. Òun sọ fún bàbá yìí pé kó yá òun ní 200 àbọ̀ ìyẹn 350,000 francs kó gba irinṣẹ́ tòun dání. Ó pẹ́ jù lẹ́yìn oṣù kan òun ti dá owó rẹ̀ padà fún un. Torí òun ti mọ̀ yín pé kó tó doṣù kan yẹn owó burúkú ti dé lọ́wọ́ tòun. Bàbá yìí kó 200 àbọ̀ 350,000 fún òun lóòótọ́. Ṣùgbọ́n bàbá ń tẹ̀ mọ́ òun létí pé ṣé o rí owó yìí tí mò ń kó fún ẹ tó bá ti ń dẹ̀yìn oṣù kan tó o bá dá owó yìí padà má retí irinṣẹ́ rẹ mọ́ o. Mi gbé irinṣẹ́ rẹ mi lọ tà á nì. Tí n bá sì ti tà á iye tó bá wù mí kémi sáà ti rójú owó mi ni. Arákùnrin yìí ní bàbá yìí sọ bẹ́ẹ̀ fún òun. Ṣùgbọ́n òun fún bàbá yìí lọ́kàn balẹ̀ pé ó pẹ́ jù sẹ́ẹ̀ oṣù kan mi ti dá owó yín padà fóun. 105 wá pé báyìí lòun bá kó jànàjànà. Ó dọ̀dọ̀ bàbá Awóyinfá. Nígbà tóun dọ̀dọ̀ bàbá Awóyinfá kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ti gbé aláboyún wá àbí wọn ò tí ì gbé wá? Mo ní mi parí rẹ̀ fún yín lọ́jọ́ tèní. Ẹ kàn ní bínú pé ń gbà kókò lọ́wọ́ yín ni. Ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún. Ọ̀rọ̀ arákùnrin yìí sì ń jẹ́ ìyàlẹ́nu fún mi. Láàárín wákàtí mélòó ó ṣa 105 jọ. Ó ṣe jẹ́ pé lásìkò ìṣòro báyìí èèyàn tètè máa ń rówó. Ẹ̀yin ará létí wà létí gbọ́. Téèyàn bá ní ìṣòro ṣé àwọn èèyàn rẹ́dì láti yáyàn lówó lásìkò ìṣòro ni àbí báwo? Mo ní kí n ya bẹ̀ ni. Mo kí ya mi ìyá alálùbáríkà Ajá Medinata Aminu ìyá Idrisa láti Paris lọ́hùn-ún. Ọmọ Bàtúrè ọmọ aláran méje tínú bẹni tí ò nìkan. Mo kí yín púpọ̀. Ẹ bá ń ká àwọn tèmi ní Paris níbẹ̀. Ẹ bá ń kí Ajá Bẹ̀kẹ́ o. Ìyá mi ìyá Azima mo kí yín ní Paris. Arákùnrin yìí ní bóun ṣe kówó dé ọ̀dọ̀ bàbá Awóyinfá. Bàbá yanu kalẹ̀ ń pe mọ́dé yìí ní ìsín trónà ló ti rí 105 ṣàjọba yìí. Ó ní bàbá Ọlọ́run ni ò fẹ́ tú mi láṣìírí. Mo ti kó o dé. Bàbá ní òkè kó o wá. Aago 12 tẹ́ni yìí sọ ò tí ì lò. Ìwọ mọ̀ relé. Tó bá ti ń lo aago 6 ó pẹ́ jù aago 6 kó o ti wà lọ́dọ̀ mi bí ká wá parí iṣẹ́ yìí. Arákùnrin yìí ó ní ó dáa mo ti gbọ́ lòun bá gbalé lọ. Òun sì ń kó fún ìbẹ́lọ́hùn ìpè kọ́lọ́hun tiẹ̀ kóhun yọ nínú ilé yìí. Tọ́lọ́hun bá kóhun yọ nínú ilé yìí. Kódà téèyàn kan bá ṣe owó fi ránṣẹ́ sóhun kó jẹ́ 105 àpò ní òun ò ní dá a padà. Ṣé gbàgbé pé àpò mẹ́ta tán fi ránṣẹ́ sí i tó dá padà náà ló kó sínú wàhálà yìí. Kí ló wá ṣẹlẹ̀ ní aago 6 ìrọ̀lẹ́? Mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. Arákùnrin yìí ní bí ṣe ń lo aago 6 ìrọ̀lẹ́ òun ti dé sọ́dọ̀ bàbá Awóyinfá. Bàbá Awóyinfá mú òun wọ ìyàrá agbára yìí lọ lọ́dọ̀ àwọn ìyá. Àmọ́ ìgbà tó ń wọlé agbára yìí òun wọ̀ tún òun wò sí òun ò rá láboyún kankan. Àwọn ìyá kọjú sí òun wọ́n sì kí òun kú oríire. Wọ́n sì gbé igbá kan fún òun. Nǹkan bí ẹ̀jẹ̀ kan níbẹ̀ nínú igbá yìí. Wọ́n ní kóun gbé e mù. Òun gba kinní yìí òun mú. Wọ́n ní òun kárẹ̀. Wọ́n wá gbé pósí kékeré kan fún òun.
gbogbo àná làmọ́ tí ń jẹ́ pósí kì í ṣe kò tóbi tó pósí tí wọ́n fi máa ń sin òkun pósí yìí kò jù kékeré báyìí náà lọ wọ́n wá gbé lé òun lọ́wọ́ wọ́n wá sọ fún òun pé mọdé yìí gba kinní yìí ibi tó ti fẹ́ mọ gbé ajé rẹ rèé àmọ́ wá gbọ́ ò ilé tó ń gbé tẹ́lẹ̀ ilé yìí ti gbà bọ̀dé fún ẹ ìwọ náà rí ohun tó ṣẹlẹ̀ sí ẹ wá lọ ó fi ilé yìí sílẹ̀ ó wá lọ gba ilé míì àmọ́ ilé tó fẹ́ gbà yìí kó jẹ́ ilé kan tí ó ní ààyè tó fi wá ààyè kan fún pósí tá a gbélé ẹ lọ́wọ́ yìí tó gbé pósí yìí síbẹ̀ tó bá ti gbé pósí yìí síbẹ̀ kíní bí ẹ̀jẹ̀ tí wọ́n fún òun mu tẹ́lẹ̀ yìí wọ́n ní òun lòun ó máa mu lójoojúmọ́ lẹ́yìn ọjọ́ keje báyìí kóun bẹ̀rẹ̀ sí ni mo lọ sí pósí yìí owó burúkú lòun ó máa bá pàdé nínú pósí yìí ní ọjọ́ méje méje tóun bá ti ń lọ sí pósí yìí inú tòun dùn òun sì dúpẹ́ lọ́wọ́ wọn lòun bá gbé pósí ó dilé ìgbà tóun délé òun bẹ̀rẹ̀ sí ní wòyìn pé hey ibo ni mo ti fẹ́ rówó tí ń lọ fi gbalé báyìí nísìn àdánwò kan tún lélẹ́yìí àìmọye gbèsè ló ti bẹ lọ́rùn fóun irinṣẹ́ tòun kan ti wà lọ́dọ̀ ẹni tóun yáwó lọ́wọ́ rẹ̀ irinṣẹ́ tòun kan tó tún kù lòun tún lọ gbé ká tiẹ̀ sọ iṣẹ́ tí arákùnrin yìí ń ṣe torí àwọn ẹlòmíì ò mọ̀ ròyìn pé èló ni irinṣẹ́ rẹ̀ náà gan tí fi ń yáwó ńláńlá báyìí iṣẹ́ ajórinmọ́rin ṣé wẹ́dà lẹ́ mọ́ ń pè é sùdẹ́ ṣé sùdẹ́ lẹ́yìn mọ́ ń pè é òun tún lọ gbé ọ̀kan lára irinṣẹ́ tòun tó kù òun tún gbé lọ́dọ̀ bàbá yìí ipe kí bàbá yìí kó dákun kó yá òun ní 200 torí òun ti mọ̀ yín pé tóun bá rí 200 yìí òun rí àvánsì oṣù 3 san fún bàbá onílé tóun fẹ́ gbalé lọ́wọ́ rẹ̀ ó wá pẹ́ jù òun ò lè lóṣù 3 ń bẹ̀ torí tówó bá ti yá dé òun ò lọ ra lé lódìndín ni ẹni tí ń wá fà ń wòfò ẹ wá rí báyìí òun tó lọ yá owó 200 àpò láti lọ fi gbalé nígbà tóun lọ gbalé yìí òun ò tiẹ̀ sọ fún àfẹ́sọ́nà tòun ibi tóun gbalé sí àwọn òbí tòun nǹkan òun ò tiẹ̀ sọ nǹkan kan fún wọn torí máyẹ̀wùn ní fátán fàwọ́ dáfò òun ẹ̀yìn ara létẹ́ wà létí gbọ́ bóun ṣe gba ilé yìí lòun bá kó lọ nú ilé yìí ọjọ́ àkọ́kọ́ ń lọ ọjọ́ kejì ń lọ ọjọ́ kẹta ń lọ kí n mọ́ fọ̀rọ̀ gùn ọjọ́ keje mọ̀ pé ṣé arákùnrin yìí ṣòwò burúkú dé sínú ilé rẹ̀ àbí kò dé sínú ilé rẹ̀ mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún ẹ̀ mọ̀ bá mi bọ̀ lórí ètò. mo kí gbogbo ẹ̀yin àna mi tẹ́ ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣeun ẹ kú àdúrótì mi lórí ètò tá a wà yìí torí orò lànà wọ́n ní tá a bá gbọ́ tànà àná ṣe kínní kankan ni mo kí yín púpọ̀ arákùnrin yìí ní ọjọ́ keje mọ̀ pé òun wá lọ sí ìyàrá agbára òun náà ti sọ di yàrá agbára bóun ṣe ṣí báyìí ǹjẹ́ kóun ṣí pósí yìí kóun bu owó jáde ẹ̀yin ará lé bóun ṣe ṣí pósí yìí ló bá di crown eré tó ń lo agogo òun ò rí nǹkan kan nù pósí yìí kí ni ń ṣẹlẹ̀ ènímọ̀ lọ́jọ́ keje ọ̀dà náà jẹ́ kí n tì í bóyá kí n ní sùúrù títí dọwọ́ ọ̀sán ó tún dọwọ́ ọ̀sán òun tó lọ sí kinní yìí òun ò bá nǹkan kan nínú rẹ̀ kí ni ń ṣẹlẹ̀ báyìí lòun ní òkè kò sí wàhálà jẹ́ kí n tún fún un lásìkò bóyá àwọn ẹni tó fẹ́ gbó wá bóyá wọ́n ní go slow lọ́nà ṣé ọ̀nbùtẹ̀yájú rẹ̀ wọ́n ń pè é ó ṣe ṣe káwọn ará abínà mọ́ ní ọ̀nbùtẹ̀yájú lọ́nà ọlọ́run ó ṣe wá pẹ̀lẹ́ arákùnrin yìí ní ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ ọjọ́ kẹta lọ ọjọ́ kẹrin lọ òun tiẹ̀ ní kó pé ọjọ́ 14 torí ọjọ́ méje méjì ni bóyá ọjọ́ méje àkọ́kọ́ yẹn wọn ò tí ì wà ó kù rán ṣé bẹ́ẹ̀ ni arákùnrin yìí ní bí ọjọ́ keje ìkejì ṣe pé tí ń jẹ́ ọjọ́ 14 tóun tún lọ sí pósí yìí òun ò mọ̀ bá nǹkan kan nínú rẹ̀ dọ́là kan tó kéré jù níbẹ̀ náà òun ò bá a nínú pósí yìí adúrú wàhálà tí mo ṣe adúrú owó tí mo ná kò lè jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ bàbá Awóyinfá lòun bá gbéra ó dọ̀dọ̀ bàbá Awóyinfá nígbà tóun fi máa délé bàbá Awóyinfá kábíyèsí ọlọ́run àṣé kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a mú rọrùn gbogbo aládágbádá kú ò àwáyé ikú kan ò sí nígbà tí arákùnrin yìí fi dé ọ̀dọ̀ bàbá Awóyinfá kí ló ṣẹlẹ̀ mo ní èní gangan ní parí rẹ̀
ẹ má bínú pé mo gbàsìkò lọ́wọ́ yín mò ń bọ̀ mí tí dé. Arákùnrin yìí ní bóun ṣe délé bàbá Awóyinfá ìṣe ni gbogbo rẹ̀ dá páro òun ò mọ̀ réèyàn kankan ilé bàbá Awóyinfá tó ṣe ń pé ẹsẹ̀ ò gbèrò ní tẹ́lẹ̀ èèyàn yìí dá ń bẹ̀ bọ̀rọ̀ òun délé bàbá Awóyinfá òun ò mọ̀ báyàn kankan nílé bàbá Awóyinfá kódà ilẹ̀kùn tó wà ń títì ni kí ni ń ṣẹlẹ̀ ṣé bíbà yìí ni mo wá ṣá ṣé lè bàbá Awóyinfá náà sì rèé lòun bá rí ẹnìkan tí ń kọjá lọ lòun bá dá a dúró rí pé ẹjọ́ bàbá Awóyinfá mo béèrè mo sì rí pé kò séèyàn kan nílé ẹni yìí ní sọ fún òun pé ẹ tí gbọ́ lòun sọ pé kí ni ó ní bàbá Awóyinfá mọ̀ ti kú ó ní bóyá ẹ̀ mọ̀ bàbá Awóyinfá tí mò ń sọ ni bàbá Awóyinfá tí wọ́n lágbára bẹ́ẹ̀ bàbá Awóyinfá yóò ṣe wá kú ló ní ìlú ò lẹ́yìn wà gan ṣé ẹ̀sìn parakuta wáyé ni òkìkí ò tí kàn wá báyìí bàbá Awóyinfá ti kú èní lòdì jẹ́ ẹ̀sán tí bàbá Awóyinfá kú ìjẹ́ ẹ̀ta làwọn awo ẹgbẹ́ rẹ̀ tán wá gbé òkú rẹ̀ lọ́ọ̀lú wọn gbogbo òrìṣà gbogbo àwọn nǹkan tí bàbá Awóyinfá sì ní àwọn awo ẹgbẹ́ rẹ̀ wọ́n ti dẹrù gbogbo rẹ̀ wọ́n ti kó lọ ìlú wọn kò séèyàn kan nínú ilé yìí mọ́ kódà bàbá onílé tó háyà lé lọ́wọ́ rẹ̀ gan ìtì ń wá àwọn pásítọ̀ àwọn àáfàá tí wọ́n wá ya ilé rẹ̀ sí mímọ́ ni kò lè rẹ́lòmíì tí ó gba lé yìí padà mo sì ń sọ sọ́kàn yìí pé gbogbo àwa tá à ń ya lé gbé kiri àìmọye ilé tó ṣe ń pé wọ́n ti lò ní ìlòkulò èèyàn kan náà ni ó sì lọ gba ilé tí bàbá Awóyinfá ti kọ́ àwọn òòṣà sí yìí o ẹ ṣe jẹ́ ká mọ bẹ́ẹ̀ lọ́hùn kí ó bá mi lédùn àkókọ́lé ayọ̀ fún gbogbo wa kí ló wá ṣẹlẹ̀ sí arákùnrin yìí nígbà tí ò rí bàbá Awóyinfá àti àwọn òrìṣà rẹ̀ àti àwọn ìyá rẹ̀ mọ́ kí ló wá ṣẹlẹ̀ sí mò ń bọ̀ mí tí dé. Arákùnrin yìí ní bóun ṣe délé báyìí ìrònú dorí àgbàkodò òun ròyìn pé ibo ni mo fẹ́ wá bàbá Awóyinfá sí báyìí gbogbo ohun tí wọ́n ṣe fún mi ibo ni mo mọ̀ yí kó dé ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lòun tún gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé kóun tiẹ̀ tún pe bàbá Ifádùnsì nílùú Ìfọ̀yín ṣùgbọ́n nọ́mbà bàbá Ifádùnsì kò tiẹ̀ lọ́mọ́ rárá ni òun wá ròyìn pé kíní tún ṣẹlẹ̀ sí bàbá Ifádùnsì ṣé kìí ṣe ń pé bàbá Ifádùnsì gan ti kú gbogbo kíní yìí lòun rò gbèsè rèé lọ́rùn tòun gbogbo àwọn tóun yáwó lọ́wọ́ rẹ̀ ṣé wọn ò ní fi ọlọ́pàá gbé òun báyìí lòun bá palẹ̀ mọ́ ẹrù tóun àwọn ẹrù tóun lè mú lòun bá wọkọ̀ ó dìlú Kútọ̀nù òun sá kúrò ní Paraku òun sá wá lọ Kútọ̀nù gẹ́lẹ́ bóun ṣe wọ Kútọ̀nù báyìí lòun bá pààrọ̀ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tóun kódà àfẹ́sọ́nà tóun gan kò mọbi tóun wà àwọn òbí tóun gan wọn ò mọbi tóun wà bóun ṣe wọ ìlú Kútọ̀nù rèé o ìyà jẹ òun ká mọ́ pààrọ̀ òun tóun mẹ́nìkan nílùú Kútọ̀nù ibi tóun rí lòun sùn òun ferí wọ bẹ́ẹ̀ títí fọ́dún kan nílùú Kútọ̀nù kóun tó ríbì kan bẹ̀rẹ̀ sí ní forí pamọ́ sí ẹ̀yìn aráalé arákùnrin yìí ní gbogbo iṣẹ́ tóun bá rí lòun ṣe nílùú Kútọ̀nù òun ò kọ́ṣẹ́ kan kò kú sẹ́nìkan tó dá òun mọ̀ ẹ̀yin náà ti mọ̀ gbogbo àwọn èèyàn wa tán lọ ìlú òyìnbó náà iṣẹ́ tán lè ṣe nílùú wọn náà lọ ṣe lọ́hùn-ún arákùnrin yìí ní ìlú Kútọ̀nù dàbí ìlú òyìnbó tòun ni òun ferí ṣiṣẹ́ bẹ́ẹ̀ lòun tọrọ àforíjì gbogbo ilé ìjọsìn lòun ń lọ gbogbo ibi tán ti ń ṣèsọjí lòun ń lọ gbogbo ibi tán ti ń ṣe tàájùd lòun ń lọ wípé bóyá kọ́lọ́hún tiẹ̀ jẹ́ kí wòlíì àbí ìmáàmù kan kó ríran sí òun kó lè ṣe ìtúsílẹ̀ fún òun torí wọ́n ní òun ò gbọ́dọ̀ sọ nǹkan kan fẹ́nìkan arákùnrin yìí ní kí n má tàn yín nínú December 2022 òun lòun mọ̀ rí ìtúsílẹ̀ o ẹgbọ́n náà báwo ni arákùnrin yìí ṣe rí ìtúsílẹ̀ nílùú Kútọ̀nù mo ti ń débi tí mo fẹ́ forí ètò yìí fi tì àmọ́ ẹ má gbàgbé arákùnrin yìí ti padà dágbére fáyé ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n ó rí ìtúsílẹ̀ ibo ló ti rí ìtúsílẹ̀ mọ́sálásí ni àbí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wòlíì ni àbí ọ̀dọ̀ ìmámù mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. mo kí ìyá mi ìyá alálùbáríkà alájà tèmi nìkan ìyá mi ọmọ kúṣe bí àlá ajá Salimata ọmọ sẹlú ọba ọmọ aróra àgbá ètò mo kí yín nígboro ìlú Àjàṣẹ́ báwo lẹ wà sí ń bẹ̀ àwọn ti dàǹdó ńkọ́ kò ní bàjẹ́ fún yín o ẹ bá ń kíyà mi ìyá Ibrahima láti ìlú Kútọ̀nù lọ́hùn-ún. arákùnrin yìí ní nínú December 2022 tó wá lọ yìí
ẹ̀yin náà ti mọ̀ àìmọye àìsùn ọdún, àìmọye àdúrà ọdún, àìmọye tàájúdì táwọn èèyàn ń kí nínú December, àìmọye ìsọjí tí àwọn èèyàn ń ṣe nínú December. Ó ní ìsọjí kan ni wọ́n kéde rẹ̀ ní Àpápá nílùú Kútọ̀nù. Òun gbọ́ ìsọjí yìí, ìgbà tó dé ọjọ́ ìsọjí yìí lòun bá múra tòun, lòun lọ bẹ̀ wípé bóyá Ọlọ́run tiẹ̀ lè gbàkóso tòun. Bóun ṣe dé ìsọjí yìí, àdúrà ń lọ bìbà, àwọn èèyàn ń fi ẹ̀mí jagun, tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ mọ̀ ń wí. Àwọn èèyàn ń fẹ̀mí gbàdúrà, ó dàbí pé bẹ́ẹ̀ lẹ mọ̀ ń wí, ẹ má bínú o, ìmọ̀ ń pa rẹ̀ púpọ̀ ni. Arákùnrin yìí ní pẹ̀lú ẹ̀mí táwọn èèyàn fi ń gbàdúrà yìí, òjijì ló ń kàn yí lulẹ̀. Bóun ṣe yí lulẹ̀ báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà léhun lórí, wọ́n ń gbàdúrà léhun lórí, òun ò ríra tòun mọ́. Bí wọ́n ṣe ń fi àdúrà jagun fún òun, wọ́n ní ṣe lòun pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. Bóun ṣe lajú báyìí níye tòun sọ, òun rí èrò rẹpẹtẹ. Òun ní kí ní ṣẹlẹ̀, kí lòun wá níbí? Wọ́n ní kóun ṣàfarabalẹ̀. Lòun ní ẹ dákun, ìlú ò la wà yìí? Wọ́n sọ fún òun ní ìlú Kútọ̀nù la wà yìí. Ló ń ká ọmọ rí pé yé, kí lòun wá ṣe nílùú Kútọ̀nù? Wọ́n bi òun lérè pé ọmọ ìlú ò ní òun sọ pé ọmọ paraku lòun. Báwo ló ń ṣe gbàdé bí? Wọ́n ní kóun ṣàfarabalẹ̀. Òun wá wo ara ògiri, òun rí tí wọ́n kọ Joyeuse Noël 2022 tí wọ́n kọ síbì kan. Ẹ̀yin náà ti mọ̀ bá ṣe máa ń ṣe décoration àwọn ilé ìjọsìn lásìkò ọdún. Wọ́n ṣàkọ síbẹ̀ tí ń tanná yẹrẹyẹrẹ. Òun ní ẹ dákun, inú ọdún òun la wà yìí. Wọ́n ní 2022 fẹ́ parí ni, wípé Noël 2022 làwọn múra rẹ̀ kalẹ̀. Ló ń ká ọmọ rí pé yé 2022 kẹ̀ láti gbà ó sí gbà ó. Wípé ṣé 2020 ti wá lọ ni? Wọ́n ní láti gbà ó, a ti ṣe 2020, a ti ṣe 2021, 2022 kọ́dà 2023 ní bọ̀ lọ́nà yìí. Ló ń ká ọmọ rí pé yé mo gbé o. Wọ́n sọ fún òun pé arákùnrin, kí ní ṣẹlẹ̀? Òun sọ fún wọn pé kí n má parọ́ fún yín, ohun tí ń ṣẹlẹ̀ ò yé mi gan. 2019 lòun ti ríra tòun gbẹ̀yìn. Kábíyèsí Ọlọ́run. Kódà gan òun sọ fún wọn pé janvier 2020 lòun àti àfẹ́sọ́nà tòun fẹ́ ṣègbéyàwó, ṣùgbọ́n láti 2019 náà lòun ti ríra tòun gbẹ̀yìn. Àwọn alàgbà tí wọ́n wà ń bẹ̀ ni wọ́n ń kí aleluya wípé kóun mọ̀ dúpẹ́ pé òun ti rí ìtúsílẹ̀ látẹ̀ni lọ. Ó wá kù bí arákùnrin yìí yóò ṣe gbà tí ó fi dé ìlú paraku padà báyìí. Ṣùgbọ́n wọ́n ran arákùnrin yìí lọ́wọ́ láti padà sí ìlú paraku padà. Ṣùgbọ́n ìgbà tó dé paraku lọ́hùn-ún, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo gbèsè tó ti jẹ sílẹ̀ nígbà tí ò tiẹ̀ ríra rẹ̀? Àti ń pè gan kí ló ṣekú pa á? Torí wọ́n ní ó ti dágbére fáyé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibi tá ń bọ̀ gangan rèé o. Ẹ mọ̀ bá mi bọ̀, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Ẹ̀yin aráalé, ẹ̀yin náà ti rí ìgbèkùn ayé báyìí. Arákùnrin yìí ti wà nínú ìgbèkùn ayé láti bíi ọdún 3 sẹ́yìn, torí ó nínú 2019 lòun ti ríra tòun gbẹ̀yìn. 2023 la sì wà nù rẹ̀ yìí. Arákùnrin yìí, wọ́n ní bí wọ́n ṣe gbé e délùú paraku báyìí, Ọlọ́run fún un ṣe, ó máa gbolé rẹ̀. Wọ́n sì gbé e lọ ká àwọn òbí rẹ̀ mọ́. Wọ́n bi í lérè, ó sì sọ ohun tó rí gbẹ̀yìn kí wọ́n tó pa ìyè rẹ̀, kí wọ́n tó mú ìyè rẹ̀ lọ kó tó di pé kò mọ nǹkan kan mọ́. Ó ṣàlàyé ìrìn àjò rẹ̀ àti bàbá Awóyinfá. Ìgbà yìí làwọn èèyàn tó wá ń túnà àṣírí pé bàbá Awóyinfá yìí iṣẹ́ burúkú ló kún ọwọ́ rẹ̀. Àìmọye èèyàn ló ti gbá. Lẹ́yìn ikú rẹ̀ làṣírí wá tún pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni bàbá Awóyinfá yìí máa ń gbà. Ẹ̀yin náà ti wá rí i pé oore kọ́ ni wọ́n ṣe fún arákùnrin yìí, ibi ni wọ́n ṣe fún un. Bàbá Awóyinfá kàn parọ́ gba owó lọ́wọ́ rẹ̀ ni, kò sí nǹkan kan tí wọ́n ṣe fún un. Gbogbo nǹkan tó kàn ṣẹlẹ̀ sí i, agbára díẹ̀díẹ̀ tí bàbá Awóyinfá ní, òun ni àwọn àpẹẹrẹ nǹkan díẹ̀díẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Bàbá Awóyinfá kàn gba arákùnrin yìí lásán. Ó wá kù bí arákùnrin yìí yóò ṣe gbà san àwọn gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀. Bí àwọn ẹni tí arákùnrin yìí yáwó lọ́wọ́ rẹ̀ ṣe gbọ́ pé aráalé wa ti padà wá sílùú paraku padà, wọ́n bẹ̀rẹ̀ sí ní yọjú lọ́tùn, wọ́n yọjú lósì
wípé ó di dandan káwọn gba owó tàwọn padà lọ́wọ́ arákùnrin yìí. Àwọn mọ̀lẹ́bí arákùnrin yìí wọ́n sì ń fún wọn ní sùúrù wípé kí wọ́n ní sùúrù, wọ́n gba owó wọn padà. Àwọn náà sáré ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Ṣùgbọ́n ìròyìn tí ń tẹ̀ wá lọ́wọ́ ni pé arákùnrin yìí ó mà dágbére fáyé o. Kí ló pa arákùnrin yìí? Ṣé ìrònú ni ká sọ pé ó pa arákùnrin yìí ni? Ṣé arákùnrin yìí gbé májèlé jẹ ni? Ṣó para rẹ̀ ni? Àbí kí ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Irú ikú wo ló pa á? Ẹ̀yin náà mọ̀ gbé yẹ̀wò nílé yín lọ́hùn-ún. Ẹ wo ibi tí arákùnrin yìí ti bẹ̀rẹ̀, ẹ wo ibi tó parí ìgbésí ayé rẹ̀ sí. Ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí wọ́n ṣe owó fi ránṣẹ́ síyàn, èèyàn dá owó yìí padà fólúwa rẹ̀ ni? Ẹ ti ẹ̀gbọ́n náà, ṣé bàbá Ifádùnsì nílùú Ìfàyìn àti bàbá Awóyinfá wọ́n pawọ́pọ̀ gba arákùnrin yìí ni? Kò sẹ́nìkan tó mọ̀, torí nọ́mbà bàbá Ifádùnsì ò lọ, ẹnìkan ò mọ ohun tí ń ṣẹlẹ̀ sí bàbá Ifádùnsì. Ṣùgbọ́n arákùnrin yìí ó ti dágbére fáyé báyìí. Ìpàdé dọ̀run alákejì, ìpàdé dọ̀run. Bí wọ́n bá lè pàdé ara wọn lọ́run, òun pẹ̀lú bàbá Awóyinfá àti bàbá Ifádùnsì wọ́n jọ mọ yanjú rẹ̀ lájùlé ọ̀run. Ẹ̀yin aráalé, ìgbèkùn ayé leléyìí. Gbogbo àwa tá à ń gbọ́ ètò yìí tá à ń bẹ nínú ìgbèkùn ayé kan àbí òmíràn, àbí tá à ń bẹ nínú àhámọ́ kan, àbí tá à ń bẹ nínú àjàgà kan tó ṣe ń pé máyẹ̀wùn àbí máròláké máròlókò náà ni wọ́n fawó dá fún wa. Ẹ ṣe já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lóòótọ́ àwọn awo kan wà tó ṣe ń pé máròláké máròlókò ni. Ṣùgbọ́n irúfẹ́ awo tí wọ́n dá fún arákùnrin yìí, tí wọn ò bá sọ fún yín pé máròláké máròlókò ni, ó ṣeé ṣe kó ti pariwo, kó ti sọ̀rọ̀ sókè kí àṣírí ti tú tipẹ́tipẹ́. Ṣùgbọ́n ẹ̀rù ń ba òun náà torí máròláké máròlókò náà ni wọ́n fawó dá. Ẹ wò ó, mi ò ní torí àwíjàre kí tó tán lẹ́nu. Ibi ìlarí dé. Arákùnrin yìí á mọ gbàdúrà ń pè kọ́lọ́hún kó foríjì yìí, torí tó bá ṣe ń pé wọ́n pa aláboyún láti fi ṣètùtù fún un ni. Ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn tiẹ̀ náà báyìí. Ọlọ́run kó bá wa foríjì yìí, kọ́lọ́hún kó bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rere. Àní bọ́ sájàgà ayé o, àní bọ́ sọ́wọ́ ayé, àní bọ́ sí kòtò ayé, àní bọ́ sí kòtò ọ̀run. Ẹ bá ń ṣàmì àdúrà. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́ẹ̀sì tó mọ bá a pín kiri fún àwọn aráalé yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá, tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wo ibi tí wọ́n kọ subscribe sí yìí, tó bá tó kò ní pupa, ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. A sì ń retí ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, àbí kẹ́ ẹ gbé ìpolówó wá fún wa lórí ètò yìí. Bóyá ẹ bá fẹ́ gbé ìpolówó wá fún wa náà ni, ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́tìmọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ bá tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹyẹ agbè mi ṣetán rè ìlú Ìdáró, bẹ́ẹ̀ lẹyẹ àlùkò mi ṣetán rè ìlú Ìkòsùn, lékèlékè mi ṣetán rè ìlú Ìkẹfùn. Mi máa fi eléyìí ṣe lọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní débà o. Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú, kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.